Sunday Igboho collect 50 billion you collect am for peacefully collect 50 million kó má jagun mọ́ wọ́n ní kí Nnamdi Kanu kó gba 50 billion pẹ̀lú ọyẹ pẹ̀lú gbogbo ẹ̀ ó náà mo fẹ́ pé jet or Biafra ẹ̀yin bá ń sinmi tó bá gbowó fẹ́mi èmi máa gbowó. wọ́n fa méjèèjì lówó o Ìgbòho ló gbowó o ẹnìkejì ọ̀gbá ń tiẹ̀ wọ́n ní. èmi ò ní jagun mọ́ o tẹ́mi bá rówó èmi ò ní jagun mọ́ o bí Sunday Igboho ṣe ń gbádùn báyìí Sunday Igboho dey yọ̀tọ̀ mi because ọ̀nà ò jagun mọ́. wọ́n sọ pé sọ tán báyìí nísìnyí Sunday Igboho wọ́n fún 50 billion naira ó panu mọ́ wọ́n fún náà fi ná 50 billion naira lọ Nnamdi Kanu ó lóun ọ̀fẹ́ wọ́n ní wọ́n fún ní epo rọ̀bì ó lóun ọ̀fẹ́ Nnamdi Kanu bìlì pé tipátipú agídí ni táwọn bá frustrate government you can never frustrate government from your region. ọgbọ́n ìwé ọ̀tọ̀ ọgbọ́n inú ọ̀tọ̀ instead of building bridges they use threats instead of dialogue they embrace confrontation. ẹ̀rí ẹ̀ṣẹ́ rí ẹ wá blọ́gà kan kẹ́ pa dábàá sí pa blọ́gà kan àwọn blọ́gà yẹn onírọ̀ blọ́gà wọn ò ní sọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwọ̀. èèmọ̀ ńlá lélẹ́yìí wọ́n ní Sunday Igboho tún gba 50 billion lọ́wọ́ àwọn kan láti dákẹ́ lórí ní táwọn pè ní Yorùbá Nation ẹ ò bá gbàgbé láìpẹ́ yìí náà ni wọ́n máa dájọ́ ẹ̀wọ̀n gbére fún Nnamdi Kanu ṣùgbọ́n ní báyìí wọ́n wá ní pé Sunday Igboho ti panu mọ́ lórí ní táwọn pè ní Yorùbá Nation kí ló wá dé tó fi panu mọ́ òun náà la gbọ́ pé wọ́n ní Sunday Igboho gba òbítíbitì owó lọ́wọ́ àwọn olóṣèlú kan láti dá mi lórí ní táwọn pè ní Yorùbá Nation ọ̀rọ̀ pọ̀ nínú àṣírí tí Portable tú ó sì ní tó ń gbọ́ lẹ́nu àwọn kan nù o bí ò bá sí iṣẹ́ kì í déédéé ṣe nǹkan kan ló ṣẹlẹ̀ àwọn kan náà sọ̀rọ̀ yìí tí Portable sì lu ọ̀rọ̀ ọ̀hún sórí ayélujára ọ̀rọ̀ pọ̀ táwọn kò máa tú ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ṣáà ò bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ sójú abẹ́yìn ni o ẹ̀jẹ̀ abàyín dọ̀rẹ́ kẹ́yìn náà ò bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já ṣí àyètò wọn ẹ̀já pẹ̀kálẹ̀ ṣé lóòótọ́ ni Sunday Igboho wa gba 50 billion bí láti dá mi lórí ohun tí à ń pè ní Yorùbá Nation ṣé bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ Àwíkókó mà ṣàwọn ìwádìí kan ó ní àwọn ìrìn kan tó lágbára pọ̀ láti ṣàwọn ìwádìí kan lórí ètò ọ̀hún náà ni báwo ló sì wá jẹ́ ẹ̀já máa bẹ́ẹ̀ tó ọ̀hún bọ̀. n tó wá gbé mi wá gangan ò ní àwọn èèyàn tó sọ pé ńgbà tọ́rọ̀ wá dà tó dé pé gọ́ọ̀mẹ̀ntì gbìyànjú láti negotiate pẹ̀lú àwọn méjèèjì tẹ́ bá gbàgbé ní July 1st 2021 àwọn DSS wọlé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní sókà ńbàdàn wọ́n bá lé jẹ́ wọ́n bọ̀nà jẹ́ wọ́n fọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ orí ló kó ọmọ Adéyẹmọ yọ lẹ́yìn ọ̀rẹ́ yìí ń gba tọrọ kúregbé láyé sọ̀rọ̀ yìí bá máa ń tàn káàkiri pé wọ́n fa méjèèjì lówó Ìgbòho ló gbowó ẹnìkejì ọ̀gbà ń tiẹ̀ wọ́n ní Nnamdi Kanu ọ̀gbà èèlò wọ́n ní wọ́n fún Sunday Igboho wọ́n ní wọ́n fún ní 50 billion naira wọ́n sọ pé 50 million naira o mo á wò pé 50 billion naira tàwa lẹni náà tí owó yún lára tí ó fi tírílíọ̀nù kan náírà àbí bíi 100 billion naira tí ó fi bẹ̀yàn méjì péré nínú ìlú tá a ti ní more than 200 million people àwọn ìjọba ẹ̀ mọ̀ ń waste owó so ipa wo wà láwọn méjèèjì ń kó tí wọ́n fi deserve 50 billion naira táwa tó kù fi deserve ẹ̀ òye tó yé mi ni wípé kò sí gọ́ọ̀mẹ̀ntì náà tó lè waste irú owó bẹ́ẹ̀ kò sí gọ́ọ̀mẹ̀ntì náà tí ó negotiate bẹ́ẹ̀ kò dẹ̀ sí reason tán fẹ́ fi negotiate bẹ́ẹ̀ pẹ̀lẹ́ nìkankan so èmi náà kà sí àhesọ ọ̀rọ̀ jàre pé nonsense làwọn tó ń post ẹ̀ náà ń post ṣùgbọ́n ṣe gbàgbé pé bí rọ́bà ti ń pọ̀ jù ìmọ̀ ń fẹ́ jò òótọ́ àwọn èèyàn kan believe nínú ẹ̀ lóòótọ́ ọ̀rọ̀ yẹn tó wá rú jáde lẹ́yìn ìgbà tán sentence Nnamdi Kanu wọ́n wá sọ pé ṣó tán báyìí nísìnyí Sunday Igboho wọ́n fún 50 billion naira ó panu mọ́ wọ́n fún náà fi ná 50 billion naira lọ Nnamdi Kanu ó lóun ọ̀fẹ́ wọ́n ní wọ́n fún ní epo rọ̀bì ó lóun ọ̀fẹ́ wọ́n promise ẹ̀ ní nǹkan mìíràn ó lóun ọ̀fẹ́ torí pé òun jà fáwọn èèyàn tiẹ̀ Ìgbòho ọ̀jà fáwọn èèyàn tiẹ̀ mọ́ Ìgbòho ti rówó Ìgbòho ti sálọ. wọ́n á wò pé Sunday Igboho wà lé ní 50 billion naira lọ́wọ́ kò sí nínú wa tí wọ́n máa fún 50 billion naira tí ó tún agitate fún kankan ẹ̀já sòótọ́ ọ̀rọ̀ fúnra wa kò sí ẹni náà láyé bí tí wù kọ́ mọ́ no matter how much you love your people wọ́n fún 50 billion naira kì í ṣe mílíọ̀nù wọ́n fún yàn 50 million naira gan ó ń tọ́ wọ́n panu mọ́ lágbára Ọlọ́run ẹ fẹ́ mi 25 billion naira mi ní sọ gangan sọ pé kí n lẹ plaster mẹ́nu mi ń lẹ̀ mọ́ kì í ṣe pé bóyá èèyàn torí owó gbàgbé ẹ̀jẹ̀ tàbí èèyàn torí owó gbàgbé cost tó gbé dání àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé aráyé go bu ọbọ̀ bá gbà á bí sọ ọ̀fẹ́ kìsì ọ̀sẹ̀ràn rẹ kú ni
ìjọba ó sì wá fowó lọ tó sọ pé ọgbà bí ìjọba bá fún ọ lówó àjẹmọ́nú ni torí tí wọ́n ní kó o fílẹ̀ bọ́n bá fi tìpá tìkúkù mọ́ ọ padà fílẹ̀ náà ni ọ̀ lágbára láti fèsì ìjọba sọ fún ọjọ́ jẹ̀tẹ́ pé ọyá máa agitate fún kinní mọ́ o àyìn agitate ẹ̀ tán bá sì mú ọ kóló tán bá sọ sínú kólókòló lọ́mọ wò ń bẹ́ẹ̀ tolú àrètánu so àti ha àti bí ọ̀rọ̀ yẹn kì í sòdodo la bá bẹ̀rẹ̀ sí ní fimú fẹ́lẹ̀ pé ta ló wà lè sanwó sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ìyẹn wo ló wà mẹ́gbàá tán fọlọ́ Sunday Igboho ní owó èmi tiẹ̀ ní wọ́n challenge yóò ń tọ̀ ń pé ṣé káàṣì ni àbí transfer àbí wọ́n fi rán èèyàn tó bá jẹ́ káàṣì ta ló gbé lọ ń bo wọ́n ti gbé pàdé ẹ̀ tó bá jẹ́ transfer ni ta ló transfer ẹ̀ sínú àkáǹtì wo tó bá jẹ́ wọ́n fi rán èèyàn ta ni wọ́n fi rán ọ̀nà wọ́n gbà fi rán ṣé sẹ́ẹ̀kì ni àbí káàṣì ni wọ́n fi rán tọ̀ so later la wá discover wípé ọ̀rẹ́ wa ẹnu ń já wáyà àbí àbúrò wa ẹnu ń já wáyà Ọlálọ́mí Portable baby ni ó ń sọ rádaràda hàn lọ́jọ́ ń kó fídíò wá o fídíò tí mo kó wá ẹnu Portable náà lẹ́ ti gbọ́ o tẹ́ ẹ bá gbàgbé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí kó tiẹ̀ tó di pé wọ́n dájọ́ Nnamdi Kanu lọ̀rọ̀ kan ti ń tàn lórí ìtàkùn ayélujára bí àyè sọ̀rọ̀ ṣùgbọ́n létà ni mo wá rí i pé àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ yẹn dòótọ́ lórí ìtàkùn ayélujára kí lọ̀rọ̀ náà wọ́n ní Sunday Igboho Nnamdi Kanu tẹ́ bá wo ọjọ́ ti pẹ́ tá a ti máa ń compare àwọn méjèèjì gẹ́gẹ́ bí ajìjàngbara ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹni tó fẹ́ orílẹ̀-èdè míì kó jẹ jáde nù orílẹ̀-èdè Nàìjíríà Nnamdi Kanu àtàwọn ìyàgbò wọ́n fẹ́ kí orílẹ̀-èdè Biafra ilẹ̀ olómìnira Biafra kó yọ kúrò lára Nàìjíríà lágá olóyè Sunday Igboho àti àwa kan a fẹ́ kí Oòduà nation kó yọ kúrò láàrin orílẹ̀-èdè Nàìjíríà àìṣe dáadáa ara ayé nímú ní rán ní sáré ọ̀run nímú ní rántí ará ọ̀run gbà mí tó bá jẹ́ pé àwọn tí wọ́n ń ṣèjọba lórí wa wọ́n bá ṣe dáadáa wọ́n bá fìfẹ́ aráàlú sọ́kàn kò sẹ́ni tí yóò sọ pé ká pínyà bí bá ti pa àwọn èèyàn kan fẹ́ràn jẹ kó wọ́n ń pàgbẹ́ sáàlà fipá bá àwọn obìnrin lò pọ̀ lójú táyé àwọn kan kò bọ́n wọ àwọn ìlú kan láti sọ̀lú dahoro sọlé ọlá dahoro gbogbo àwọn nǹkan wọ̀nyí ló bí secession wá ló bí jáde pé táyé fẹ́ kú ò kọ́hìndé fẹ́ kú ò nínú ìlú yìí ẹja ajá afẹ́ kúrò nínú ìlú yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ having said that ńgbà tó dé gbèdéke kan ọ̀rọ̀ ti bígì ó ti bá dùn mí ọwọ́ tí Nnamdi Kanu bẹ̀rẹ̀ sí gbé tiẹ̀ ó yàtọ̀ sí ti olóyè Sunday Igboho now gbàtàn ti àtàkì olóyè Sunday Adéyẹmọ Igboho kò sí ọ̀rọ̀ rálì mọ́ kò sẹ́ni tí ó ń ṣe rálì mọ́ wọ́n arrest wọn ní Kútọ́nù wọ́n fi sí ọgbà ẹ̀wọ̀n fún dídí ọdún kan so gbogbo yẹn ti paralyze movement already kò sẹ́ni kankan wèrè kan gbà náà tán pè ní Bánkọ́lé ó wà lọ́gbà ẹ̀wọ̀n ní Kútọ́nù títí di ìsìn àfi tó bá ẹ̀sẹ̀ yọkú ń bẹ̀ tán ni igbákejì Sunday Igboho rí o ẹni tí ó ṣe ju gbẹ́nsẹ̀ ẹni tí ó ṣe bí Sunday Igboho lélẹ́yìí ló dé ẹni tí ó wà gbà wọ́n lẹ̀ ló dé yìí o bó ṣe dé náà mo wà nú àwọn náà tó jáde pé ọkùnrin yìí ẹlẹ́tàn lọ́jọ́ propaganda lọ́jọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣépè fún mi kí ni mo ń sáré kóńkó yìí gan owó sáà ti pọ̀ jù ọ lọ ọmọ tí máa ń jowú jù n tó lè ṣe lẹ́ni ń ṣe kí ló dé tó bá lè support tí o ṣe máa ń wòran òun náà jáde ó sọ̀rọ̀ sí mi lẹ́yìn ẹ̀ la gbọ́ pé owó ńláńlá ló kó jẹ àwọn èèyàn tó sọ pé wọ́n bá ara lé wọ́n bá ṣe kinní kan yóò ya fọ́tò yóò ṣe fídíò lé àwọn kan tán sọ ẹnìkan láyé Amẹ́ríkà àbí Canada tán láwọn fẹ́ dáko lọ rìkọ́ọ̀dù oko olóko wọn láwọn ti olóko ọ̀pẹ ní o tó ń bá wọn rà ọgbọ owó rọ̀gùrọ̀gù lọ wọn àwọn èèyàn náà ni wọ́n arrest ẹ̀ ó promise ẹnìkan kó wọ́n bá wọn ṣe visa Canada wọ́n ṣe visa fake fún wọn ọpẹ́lọpẹ́ ń tọ́ immigration tó fẹ́ràn wọn ní airport lọ sọ fún wọn pé ǹdẹ́ gbé dání eléyìí ṣe visa pàǹdà ni o ẹ tètè mọ́ para síkìtì bí tẹ́ ti wà o àtọkọ àtìyàwó yẹn ayé wọn fẹ́ẹ́ ta pẹ̀lú Bánkọ́lé ńgbà náà ṣùgbọ́n mo ní àwọn àpilẹ̀kọ kan ń bì í tí wọ́n kà lórí olóyè Sunday Adéyẹmọ Igboho ìyẹn kó àwọn èèyàn kan compare àwọn méjèèjì papọ̀ èmi ti sọ jáde wípé wọn ò bára wọn mu eléyìí ọ̀rọ̀ àgbẹ̀ Reno lọ́kọ́ Reno Ọmọkiri ó ní it is rather fakeous ẹ̀mọ̀ pé léèbó lò ní Instagram area o and ingenious to compare Nnamdi Kanu to Sunday Adéyẹmọ aka Igboho and insist that if Igboho is not also prosecuted for treasonous act then prosecuting Kanu is a case of double standards because láti ìgbà tán ti sentence Nnamdi Kanu làwọn èèyàn kan ti ń sọ wípé wọ́n gbọ́dọ̀ sentence Igboho náà ni pé àjẹpọ̀ ọmọjẹ ní kéégún ọlọ́dẹ́rùbá
eégún débi ọ̀pàjẹ́ ẹsẹ̀ wa lè làjẹ́ dátégún ọ̀dá níbi nǹkan kan náà làwọn méjèèjì jọ ń jà fún nǹkan kan náà lẹ́jọ́ mú wọn fún gbogbo wa bá yarí pé rárá kò rí bẹ́ẹ̀ o nǹkan kan náà kọ́ wọ́n jọ ń jà fún ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n dẹ̀ sì jọ ń gbà á jà á a ti sọ countless time ń gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò incite violence anywhere pé káwọn kan máa bára wọn jà tàbí kẹ́ lọ́ọ́ dàlúrú mi kankan kọ̀ wáyé rí bákan náà ni ò sí síta tó mú nílé South West olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fèsì àwọn èèyàn tiẹ̀ pé torí pé ilé ò ṣe dáadáa ẹja mi ń kú ètò ọ̀hún ò ṣe dáadáa ẹja pàdánù gbogbo eléyìí ò wáyé gbogbo eléyìí ò ní Kánú ṣe tó àkọọ́lẹ̀ dẹ̀ wà tí ẹ̀rí máa jẹ́ mi ìṣó dẹ̀ wà ìyẹn túmọ̀ sí pé wọ́n yàtọ̀ síra wọn. Wá ní the basic difference between Sunday Igboho and Nnamdi Kanu is that Igboho never asked his followers to kill soldiers or police officers or any military or paramilitary officer or civilian working for the Nigerian state. His advocacy and actions were solely focused on self-defense, while his vigilante actions were targeted against killer herders and those in his community who harbored them. He was also known for peacefully agitating for an independent Oodua Republic. He did not set up a militia force to fight the Nigerian state and attempt to militarily advance his desires to see an independent country for his kith and kin. Rather, did he incite his followers to destroy public property and eléyìí one Igboho's actions were primarily aimed ngbà láti debunk pé bákan náà làwọn èèyàn ṣe yọrí aim at resisting the invasion of Yoruba land by violent groups, particularly the killer herders, herdsmen in Oyo North. This was in response to incidents such as the killing of Papa Shorot's daughter, the attack on Catholic church worshippers in Ondo, and several other tragic murders. As a result of his stance, the killer herdsmen had no option but to flee and relocate. Bó dẹ̀ ṣe rí nìyẹn lóòótọ́. 2. He advocated secession because our people felt helpless in the face of insecurity and due to the perceived insensitivity and body language of Buhari-led federal government. 3. He never ordered the maiming or buying of any Yoruba person for not supporting his cause, nor were security agents attacked under his directives. 4. Igboho did not disrupt business activities in Yoruba land. Fact in here. 5. No sit-at-home order was ever declared in the region. 6. Students were never prevented from attending schools or writing national examination. Bó ṣe ṣẹlẹ̀ ní East ni ẹ kò ṣẹlẹ̀ náà nílẹ̀ Yorùbá. 7. No cases of arson were recorded during his movement. These are among the reasons eminent Yoruba elders, including former President Olusegun Obasanjo, Professor Wole Soyinka, and others, visited him while he was detained in the Benin Republic. He was also protected by the Yoruba president of the Benin Republic at the time, despite pressure from the Buhari administration, which allegedly sought to eliminate him. Mo nígbàgbọ́ pé ẹgbọ́n tí Awíkòkó ń sọ bó sí ìrànná àwọn ọ̀rọ̀ ọ̀hún. Àwọn lẹ́tà tí wọ́n kọ tí wọ́n fi sọ pé Ìgbòho ẹ má mà fi wé ẹni tí à ń pè ní Nnamdi Kanu ẹ má fi wéra wọn o nítorí pé Ìgbòho ṣe ìwọ́de alálàáfíà ṣùgbọ́n Kanu sọ pé bẹ́ẹ̀ bá rí ẹ pa. Other infrastructure representing the Nigerian state, such as courts, police stations, bus terminals, and private businesses of individuals suspected of having pro-Nigeria tendencies. Finally, he did not travel to foreign countries publicly soliciting funds to buy weapons to use against the Nigerian state. However, perhaps I am wrong and you have evidence that he is guilty of any of the treasonable acts listed above. In that case, rather than your usual insults, can you please kindly itemize those proofs here? Failing to do that and engaging in your pastime of insult will be taken as evidence that you have no such proof. Reno Omakre. Ẹnu ń já wáyà, ọ̀rẹ́ mi Portable, ẹja gbọ́rọ̀ lẹ́nu Ọmọlálọ́mí. Ọmọlálọ́mí àgéríge, jẹ́ ń kọrin mi Portable wéèrè o, ló mọ̀ tàkùsákù ètò lè kọ́ létí Jésù, ṣàṣù, Mbòkótùá, Kóńgó owó lọ. Ẹja wò. Sunday Igboho collect 50 billion. You collect am for peacefully. Collect 50 million kó má jagun mọ́. Wọ́n ní kí Nnamdi Kanu kó gba 50 billion pẹ̀lú ọyẹ́ pẹ̀lú gbogbo ẹ̀. Ó náà wọ́n fẹ́ pé jet or Biafra. Ẹ̀yin bá ń sinmi. Tọ́ bá gbówó fẹ́mi èmi máa gbówó. Èmi ò ní jagun mọ́ o. Tẹ́mi bá rówó èmi ò ní jagun mọ́ o. Bí Sunday Igboho ṣe ń gbádùn báyìí. Sunday Igboho dey yọ̀tọ̀ mi because ọ̀nà àwọn ò jagun mọ́. Sakato Sari anybody wey advise me. Say make I protest àbí pé make I máa bá yín jàjà wèrè àbí máa go join terrorist or politics talk ẹ̀ ní sóyèrè o. Ṣé ẹ rí nǹkan tó ṣe fún Nnamdi Kanu àbí
máa ibo yẹn ṣẹ́rí kan tó ṣe wọ́n rán ní ẹlẹ́ni lẹ́wọ̀n they say the man don dey for there 5 years he dey drag government he dey drag Nigeria government he say he want Biafra they say they give am 500 billion with oye he say he no want he say he want Biafra or death God me I want money o I want peace tó bá gbé owó fún mi gbé kí n má já mọ́ mi ò ní sọ blow mọ́. ẹ̀mẹ́ 5 or 7 5 for them bóra kàlà fúnfún kò gba security kò lè ná ọmọ ogun lẹ́yìn jagunjagun ní mímú náà wọ́n ẹni ká gba láńsẹ̀sì kọ́ tẹ̀ fẹ́mi láńsẹ̀sì bàbá kàlà máa ṣẹ́kẹ́ sẹ́nibọ̀dì létí wàá sọ pé àwọn fàwọn akọlẹ̀ kó yàrá mi àbí àwọn fà àwọn akọ wo Yorùbá láǹdí ẹ̀ àwọn ò fọ́. ẹ ti rí i pé Portable ni ẹnu ń já wáyà tí ò ní ẹ̀rí àrídájú kó tó mọ jambulẹ̀ ẹnu. now ìjà wà wò báyìí kí n tẹ̀ tó ka àpilẹ̀kọ tí ń bẹ lọ́wọ́ mi àti mójú ajé kò ní sọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fúnra lára ẹ̀ ti sọ̀rọ̀ ń bọ̀ ká tó gbọ́ nǹkan tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho torí pé páàtì tí wọ́n gbà kò jẹ́ káwọn dream yóò wà achievable and that was the reason why some of us get back ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí díẹ̀ nínú wa ó drop kúrò because sàn ti ń yẹ ìgbà tá a rí pé kíní ti ń yẹ kó lójú ọ̀nà bíi tá a fi sí tó lè mọ achieve nǹkan tá a fẹ́ achieve peacefully but tó máa jẹ́ long time project tí ò ń ṣe quicker one bíi pé ká mọ̀ sọ pé Yorùbá nation now it has to be now or never ní tó ṣàkóbá nìyẹn o ní tí ẹsẹ̀ wọn fi ṣe lójú ọ̀nà yẹn nìyẹn. Position sensitive dream àwọn méjèèjì ò ní wọ́n lack maturity wisdom and strategy 100%. Nnamdi Kanu believe pé tipátipúpù agídí ni táwọn bá frustrate government you can never frustrate government from your region. wọ́n jẹ́ pé àwọn region tó lọ́njà fún náà ló fún ni wọ́n wà ní síta tó l'economy wọ́n paralyze. àwọn tó lọ́njà fún náà lọ sọ pé àwọn tí ń ṣiṣẹ́ pẹ̀lú federal government kẹ́ ẹ̀ máa pa wọ́n ni. àwọn ọmọ iléèwé tí yóò gbọ́dọ̀ lọ school lọ́jọ́ Monday. àwọn ọmọ iléèwé tí yóò lè ṣe exam wọn lè ṣe national exam. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ ń bá ṣe sọ́jà yíyanke ẹ̀ ń sọ ọlọ́pàá yíyanke ẹni paramilitary tó bá ti wọ uniform yíyanke. gbogbo àwọn bíi tí wọ́n ti lack maturity tí wọ́n lack wisdom tí wọ́n lack strategy nìyẹn. so not school education but the education of vision diplomacy and leadership. instead ká máa wá ọ̀rẹ́kọ̀rẹ́ ọ̀tá làwọn wá kọ́ta ńbẹ̀ láti máa wọn ọ̀dàlẹ̀ káàkiri ẹni tí yóò ṣe nǹkan kan àgbẹ̀ lọ́dàlẹ̀ nígbàdógóje ẹni tó bá ti dé ẹ má ṣe léyìí àtàkẹ́ ẹni bá ní kẹ́ ẹ take easy ẹ kọlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn yẹn ṣe ń gbà yẹn nìyẹn. but the two regions reacted differently. yes, region méjèèjì ló react differently. In the southwest, the Yoruba people from elders to youths watching Igboho closely, many of them quickly realized that the party was pushing would bring more destruction than liberation. Very, very correct. Igboho dẹ̀kọ́ àwọn tí ń tẹ̀lé lẹ́yìn ni pé ọ̀nà tí kìíní ń gbà lọ ẹ̀ nísìnyí yóò bà gbogbo nǹkan jẹ́ o. so ìkọ̀kan láàrin wa bẹ̀rẹ̀ sí ní drop a bẹ̀rẹ̀ sí ní kó mbẹ́ a bẹ̀rẹ̀ sí ní drop interest wa. wọ́n mọ̀ dàbí ẹni pé àwa la ràn wàhálà lọ́wọ́. so because láwọn àkókò kan àwọn tí wọ́n pera wọn ní Yorùbá Nation Voices tàbí Yorùbá Nation Media they started attacking àwọn ọba wa. bí bó ṣe rí fáwọn ọba lélẹ́yìí wọ́n á máa sọ̀rọ̀ sí wọn anyhow. olórí burúkú kan tiẹ̀ sọ́njọ́ náà pé orí bàbá òun tí kì í sórí Aláké Ẹ̀gbá ìyàwó ó gbé sínú gbani ìgbàdógójì èrò wájà wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ jargons nígbà yẹn. gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó ń ru ìbínú àwọn èèyàn kan sókè because kò sọ́mọ Ẹ̀gbá tí ó gbọ́rú ẹ̀ tínú ẹ̀ ó dùn tí ó sọ̀rọ̀ gidi. tá a bá rí ọba ilé yìí ẹ̀yìn láti yìnbọn fún àwọn olóṣèlú ilé yìí nǹkan báyìí láṣẹ fún gbogbo àwọn nǹkan yẹn instigate anger ni. so watch Igboho closely. Many of them quickly realized that the party was pushing would bring more destruction than liberation. About 80% rejected his approach. 100%. They loved their land too much to follow a road that led to the bloodshed. Tí ó fa wàhálà, tí ó fa pàdéyàn, tí ó fa ìtàjẹ̀sílẹ̀ nǹkankan, tí ó fa dàrúdàpọ̀, ọmọ Yorùbá ò fẹ́. We always want peace. We want harmony. We want easy life. We want to enjoy our life. We've worked very so hard. So we want to enjoy peace of mind. Nílẹ̀ Káàárọ̀ Oòjíire ń tiwa. So gbogbo tó bá mú wàhálà dání àyàgò fún. So their refusal weakened the movement. Of course. Ní gbogbo wa ṣe ń jáde, tá a ṣe ń kọminú, tá a ṣe ń kọ wakọ, tá a ṣe ń sọ àtó sí wa, kọ ẹ̀yìn sí nǹkan yẹn, kò jẹ́ kí movement yẹn ó lágbára mọ́.
ó fa àwọn èèyàn péréte síbẹ̀ àwọn èèyàn tó péréte tó wá kú bẹ́ẹ̀ àṣírí bẹ̀rẹ̀ sí ní tú oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí àtàkárà wọn lágbájá gbowó tàmẹ̀dún gbowó làkàṣègbè gbowó àwọn kan fowó ṣe báyìí àwọn kan ò fowó ṣe báyìí oríṣiríṣi accusation wá bẹ̀rẹ̀ sí ní jẹ jáde. so débi pé structure yẹn ti crack kò ní túmọ̀ mọ́ àwa kan ti mọ̀ wípé kíní máa wó kó tó dijọ́ tó wó rárá ẹ̀tàn pọ̀ ńbẹ̀ náà o propaganda pọ̀ ńbẹ̀ ká mọ̀ pé December kan lágbàjọba December kan ní Yorùbá nation ó jẹ jáde all those things ńgbà tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa ti rí bẹ́ẹ̀ yẹn I withdraw kò jẹ́ kíkiní yẹn ó lágbára mọ́ then. ẹ̀rí ẹ̀ṣẹ́ rí ẹ wá blogger kan kẹ pa dábàá tí pa blogger kan àwọn blogger yẹn onírọ̀ blogger wọn ò ní stop why don't you say blogger na so dem go dey lie up and down na useless blogger go post say Sunday gbowó I say Sunday gbowó oya ìbá síbi o Sunday Igboho don talk say even all these bandits all those aya killer all those people that dey kidnap people they say they no get power na because of say government dey give them chance if government support Sunday Igboho it's not for violence but it's here for correction correct them ẹ jẹ́ kó power people kó power ọ̀fà kó takun wọn kí Sunday Igboho jáde tán Sunday Igboho is here for Yoruba he's a powerful man and now they no support am then fight for who fight for you I love who love me I dey for who dey for me for where dem give me money na I go dey. so n tí mo gbìyànjú àti sọ ni wípé torí pé ìran Yorùbá mọ bíi tí wọ́n lọ ọmọ tán fẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ kó láàrin àwọn baba ńlá baba àwọn àgbà wa àwọn yẹn tètè kọ́ṣàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ pàwọn tá a kéré la kọ́ ń sọ fún wọn wọn ò gbàgbọ́ pòfẹ́sọ̀ kan ń bẹ láàrin wọn gbà náà tá a sọ pé wọ́n ń sọ̀rọ̀ bí èwe àgbàlagbà ni àwọn ló yẹ ká máa padà wá bá ọ̀tọ̀ ní tá a expect lọ́dọ̀ wọn ọ̀tọ̀ ní tí wọ́n fún wa ǹjẹ́ ẹgbọ́n lẹ́nu wọn mọ́ ǹjẹ́ ẹgbọ́n kankan lẹ́dọ̀ wọn mọ́ títí dòní. gbogbo ẹ̀ ṣá the fire gradually went cold òótọ́ ni and Igboho's agitation faded into the background títí dàárọ̀ yìí tẹ́ bá gbọ́ téèyàn kan bá sọ̀rọ̀ Yorùbá nation nísìnyí ó lè ní wọ́n fẹ́ fi kówó jẹ ni ibi ń pa ni so because as soon as tí Tinubu ti dórí àlééfà àti gbàgbé agitation kò sí agitation kankan mọ́ níbi tọ́mọ yìí ti ń ṣe president èmi Àkàndá ọ̀rọ̀ ajíwì kò ń kó jáde ńgbà náà kò sẹ́ni tó fẹ́ follow agitation kankan náà kí lè fẹ́ sọ pé wọ́n ṣe fún wọ́n yàn ń jẹ àbí ọmọ yìí ń ṣe president wọ́n yàn ń jẹ ọmọ yìí ni inspector general police wọ́n dẹ̀ yàn ń jẹ ọmọ yìí ni ilé wọ́n sì yàn ń jẹ ọmọ yìí ni tọ̀ wọ́n sì yàn ń jẹ so the artificer weakened the movement the fire gradually went cold the law caught up with Nnamdi Kanu he now faces the consequences of choices made without wisdom. Because ìgbà tó wà lókè òkun tí ń pariwo gbá tí ń pariwo àwo ló àmì o kò mọ̀ pé bí ó ṣe rí leléyìí ó believe pé àti kò jẹ́ bolóòsà kò sí bàbá ẹni tí ó bọ̀ ó believe pé ẹni tá a rí làmọ́ lójú kò sẹ́ni tí ó wà mọ́ níbi tó ń wà but lo and behold ẹ̀kọ́ ńlá pọ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ sí. Moral lesson 1 a loud voice is not the same as a wise leader. Passion without wisdom leads people into danger. Reality ni o. Kéèyàn ó ní nǹkan lọ́kàn pé bí mo ó dáa ká ṣe kan léyìí o. Kéèyàn mọ̀ wá fọgbọ́n ṣe ó lè ti àwọn èèyàn sínú ewu o. Ó ti fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá káwa kan tó bẹ̀rẹ̀ sí ní kọ́ṣẹ́ wọn pé báyìí kọ́ náà ṣe ń ṣe báyìí kọ́ náà ṣe ń ṣe. 2 a community that cannot question its leaders is preparing its own downfall. Nítorí tó dìjà èmi àti wọn ń gbà náà nù tí gbogbo wọn fi jáde because I can question my leader. Inú gbólẹ̀ mú wa lọ o. Àkàtí gbogbo ó fún ma tẹ̀lé ńgọ̀ lúgọ̀ èmi ò lọ o. Mo dẹ̀ yẹ sẹ́gbẹ́ kan and people started calling me betrayer. Ọ̀dàlẹ̀ ni. Ọ̀dàlẹ̀ ni àbẹ́ni tó gbọ́n láàrin. Àbẹ́ni tó wo sakún. Àbẹ́ni tó lójú wòye. Àbẹ́ni tó farabalẹ̀. Àbẹ́ni tó mọ bíi tí igi ó wò sí. And at the end of the day ńkọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè mí lọ́dàlẹ̀ jẹ́ rí nǹkan kan sọ. 3 blind loyalty is dangerous. Kéèyàn kàn máa tẹ̀lé yàn gọ̀lúgọ̀ kó jẹ́ pé àwọn ẹrú kan lásán dà bójókun àjọ ń lọ ní bọ́jọ́sà àjọ ń lọ ní rọ́ o bó bá ti jókun tí ìbá ti sòkun rè mí ó padà sẹ́yìn bó bá ti jọ́sà àtẹ̀yìn ó tì mí wọnú búlá ìmọ̀ wẹ́wẹ́ ni máa padà sẹ́yìn. So that is what they are saying. Blind loyalty is dangerous. It can destroy a whole region if care is not taken. 4 true liberation never comes from violence, arrogance or hatred. Violence Nnamdi Kanu gbé wá ìgbéraga pọ̀ ó nígbàgbọ́ pé kò sí nǹkan tó ń wọlé ṣe then ìkórìíra ń bẹ lọ́kàn ẹ̀ sí ẹ̀yà míì ó kórìíra Fúlàní ó kórìíra Yorùbá màá mú proof wá fún ọ gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo pé nǹkan ṣe fún Nnamdi Kanu ọ̀dá ó kù díẹ̀ káàtó I will bring out the proof. So 5 every movement needs strategy, patience
and dialogue, not emotional decisions. Àwọn èèyàn ń take decisions emotionally bó ṣe rí lára wọn ni. Mr. Wikonko bẹ́ẹ̀ bá tiẹ̀ lè support wọn ẹ má fẹnu bà wọ́n jẹ́ náà. Gbogbo àwọn nǹkan tẹ̀ ń sọ yóò lè bomi tútù sí wọn lọ́kàn nígbà tá à ń sọ reality fún wọn. Tá à ń pè wọ́n sákèsì pé kán má bọ́ sínú kòtò. Àwọn èèyàn kó dẹ̀ tún pè yín lẹ́yìn wọ́n sọ pé ẹ fi wọ́n lẹ̀ ẹlòmíì ò tún gbé pẹ̀lú wàhálà gan pé kí ló dé gan kí ló ṣẹlẹ̀ gan kí ló kàn yín bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lè support wọn ẹ̀ dẹ̀ fi wọ́n lẹ̀. In the southeast, the opposite happened. Nnamdi Kanu was hailed as a saviour bí gbogbo wọn ṣe ń with about 90% support. He gained wings, confidence, and a sense that he could do no wrong, even when his speeches provoked violence, even when young people were dying, even when the region was burning, many still praised him. Ṣé mọ̀ wípé tẹ́fọ́n bá ń kún ẹ mọ̀ pé nígbà tá a wà kékeré a máa ń sọ pé ẹ̀fọn máa ń sọ̀rọ̀ ó pé kílẹ̀ ẹ̀fọn máa ń sọ wọ́n á sùn yọmọkùnrin létí wa àárọ̀ máa tágẹ̀tì ẹ̀ ó pé kí ni wọ́n máa sọ ìdí ẹ̀ sún ráìn ìyẹn tí ó bá daṣọ búra láàrin wa ìdí ẹ̀ sún ráìn tó bá ti bu ọjẹ nídìí yìí ó kọ́kọ́ jẹmẹ lábàrá pa tó bá bu ọjẹ lápá ó kọ́kọ́ jẹmẹ lábàrá ṣùgbọ́n tó bá ti daṣọ búra láàrin wa tó wá jẹ́ orí nìkan ló kù mbẹ̀ tó wá sọ pé ìdí ẹ̀ sún ráìn àtàrí ẹ̀ ló ń ṣòro àárọ̀ ọmọ kan ni yọkàn máa kun bíi tí ẹ̀ nígbà tí ó bá ti rí nǹkan kan jẹ ṣùgbọ́n táyé tẹ̀yìn wá jẹ́ pa ẹ̀fọn tó bá gbọ́n yóò ti rìn mẹ́ẹ̀lì ntí ó bá gbọ́n yóò sì báwọn èèyàn ń pàtẹ́wọ́ fò ní ntí wọ́n fi kó bá Nnamdi Kanu nù. So okay o 6 when people refuse to learn from history will teach them painfully. ẹ̀yà Ìgbò Nnamdi Kanu wọ́n refuse to learn from history because bọ́mọ̀ bàtàn yóò bá rọ́bà 1967 ò tí ì jìnnà púpọ̀ jù láti wo nǹkan tó jukú bẹ̀rẹ̀ ibi tó yọrí sí níbo lójúkú gbedé ńgbà náà ìbójúkú tiẹ̀ sì lágbára ológun gẹ́gẹ́ bí ológun kò tí ì bọ́sọ ológun lẹ̀ tó fi declare nation tiẹ̀ ó sì láwọn sọ́jà lábẹ́ àwọn jọmọ Ìgbò àwọn yẹn lọ́wọ́ kọ́ support ẹ̀ nǹkan ìjà ogun sì wà lọ́dọ̀ wọn wọ́n rí léyìn lò. So when people refuse to learn from history will teach them painfully. 7 a leader should unite not divide, build not destroy. Nnamdi Kanu kò gbìyànjú láti unite ó divide àwọn èèyàn ni. tẹ̀bárò lóṣèlú eléyìí ntẹ́sẹ̀ fún eléyìí tẹ̀bárò eléyìí ntẹ́sẹ̀ fún eléyìí ìyapa ló ń bá àwọn èèyàn. kàkà kó build ó destroy ni o. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní páyà ṣe léṣe síta tó ìgbàdógójì èrò wájà ẹ lọ jó níbí ẹ lọ jó bí ọ̀pọ̀lọpọ̀ business ọ̀pọ̀lọpọ̀ property ló destroy. So Àkàndá Ọ̀rọ̀ Awikonko ẹ jẹ́ kí n mú fídíò kejì wá níbi tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho ti sọ fún Portable pé wọn ò gbowó kankan lọ́wọ́ ẹnìkankan o and àwọn tí wọ́n dẹ̀ ń dalẹ̀ Yorùbá láàmú tí ìbá ṣe péjọba tó kò ní papámọ́ra ọgbọ́n wà o tá a lè lò láti gbára wa kúrò lọ́wọ́ ẹnu oníkan láti gbọ́ pọ̀ ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ìjágbọ́rọ̀ lẹ́nu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. a máa poṣó a máa bàjẹ́ a máa pé mèrè a máa pa àwọn òòṣà Sunday Igboho. ọdún sẹlẹ̀ ní ẹgbẹ́ sẹ́yìn kan bẹ́ẹ̀ kí ẹ ṣe kó lè jù wá lọ wọ́n lè pé àwọn tá à ń takò àwọn ní gọ́ọ̀mẹ̀ntì kan tó ń takò fáwọn kí wọ́n máa lé ní. bọ̀gá náà sọ pé fight for who fight for you. ẹ jáde tán ẹ takò àwọn Fúlàní nípa fámìlì ẹjọ́ fèsì ara yìí wọ́n sá lọ nínú àwọn. ó ṣe rí nìyẹn. ẹ má bínú sáà mi mọ̀ pé ẹgbẹ́ òun yẹn o mi ò mọ̀ o àwọn blogger ló post yẹ wọ́n náà gba 50 billion for peace. láti gbà yẹn láti 2021 tì náà Ọ̀yọ́ wọn mo ṣe kéèsì bẹ́ẹ̀ náà wọ́n ti tẹnu iṣẹ́ wọn bẹ́ẹ̀ mo ṣe gbẹ èsì tí tẹ pé Yorùbá ló wà mí tó pé ọmọ yóò ní kankan ìṣe kankan náà ẹ fi ẹ kẹwàá òwe àwọn Fúlàní máa sábà ní sá. ọmọ já níbi táwọn ọmọ Yorùbá wà ẹni kó kámútakú wọlé kó kó bọ fáwọn ọmọ onímọ̀rúwá kó kó bọ fáwọn ọmọ onímọ́tò. ẹ̀yin nìkan làwọn Fúlàní ẹ bẹ̀rù. ẹ̀yin nìkan ni ẹ lè jà fún wa Nàìjíríà yìí. ó yá ẹ bá mi sọ padà ẹ ní ẹ gba 50 million yẹn àbí 50 billion. Sunday Igboho náà wò gba 50 billion. wọ́n ní kí n testify sọ̀rọ̀ yẹn. ẹ má bínú sá àwọn blogger ló post yẹ ẹ má bínú sá. àwọn blogger lọ ní ẹ gba 50 million náà tẹ́ wàá gbà sá kọ́ yọ wọ́n tẹ́lẹ̀ yẹn kó lọ́rọ̀ yín. ẹ nídìí owó yẹn ẹ nídìí owó wọn bọ̀ kọ́ yọ wọ́n tẹ́lẹ̀ kó lọ́rọ̀ yín. owó ọkọ̀ Fúlàní Sunday Igboho àlàyé
àlàyé késárì làwa o ẹyẹ làwa o bàbá tẹ o gbogbo ilé ayé a máa dọ́bù kọ́ọ̀sì wọn bá dìsì kẹ̀. a máa poṣó a máa pàjẹ́ a máa pé mèrè. Many still praised him. Few could boldly criticize him. Ìwọ̀nba péréte ni ló lè sọ pé tí Nnamdi Kanu ṣe ikọ̀ ọmọdá. Some who tried were threatened or silent. Ìwọ̀nba àwọn tó sọ̀rọ̀ wọ́n bá ti dúnkokò mọ́ wọn tó bá tó ń dún pẹ́m tí ẹ fẹ́ ta wọ́n pa ẹlòmíì lẹ́nu mọ́ wọn lè sọ kankan mọ́. And as the support grew, so did the chaos. Innocent lives were lost, businesses were destroyed, communities became battlefields. The region suffered, yet Kanu was still worshipped like a messiah. Àwọn kan tó ń pè messiah. In the end, reality came like a heavy wind. The same fire that was celebrated eventually burned the region. Iná tí ń jó táwọn yẹn ń pariwo messiah ni o, ní ọgbà wa kalẹ̀ o, iná ọ̀hún jó gbogbo south east run. The same words that drew applause destroy unity and peace. Ọ̀rọ̀ tí Nnamdi Kanu ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn yẹn fi ń pàtẹ́wọ́ fún ọ̀rọ̀ wá di tí wá ń fàjà tó wá pín ìlú sí méjì táwọn kan wá ń sọ pé àbí ṣe ń ṣe lọ́dà táwọn kan sọ pé bí ṣe ń ṣe ọ̀dà o táwọn kan fẹ́ràn ẹ̀ táwọn kan kórìíra ẹ̀ ó pín ìlú sí méjì ó domi àlàáfíà ìlú rú. Well, ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ gangan òun ọba 50 billion kankan o kò sẹ́ni tí 50 billion ó dọ́wọ́ ẹ̀ tí gbèsè ayé ò ní yí padà kò sẹ́ni tí ó gba 50 billion táwọn èèyàn kan ò ní béèrè pé táwọn náà dà rárá o wọn èyí dá jẹran gbẹ́ téèyàn mẹ́jọ bá pa kéèyàn kan wá dá kóńkó nìkan dá jẹ láàrin abà tó pọ̀lọpọ̀ èèyàn wà yóò fọ́n nìkan o because àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde ní ìsìn àjọ ṣe struggle yẹn ni o Ìgbòho nìkan kọ́ ló ṣe struggle àjọ máa pín ní o 50 billion naira ta ni ó fún yàn ṣé Buhari ni ó fún yàn Buhari tó láwọn ju kọ́kọ́ ogún lọ àbí Tinubu ni ó fún yàn 50 billion naira ẹ sọ̀rọ̀ nípa 100 million ẹ sọ̀rọ̀ nípa 200 million ẹ sọ̀rọ̀ nípa 50 billion naira you just be mentioning owó láì anyhow. Well, nínú last video ẹgbọ́n nǹkan tí Portable sọ ọ̀la àwọn blogger ni wọ́n post ẹ̀ àwọn blogger post ẹ̀ ìwọ náà dẹ̀ verify ẹ̀ ó dẹ̀ dédé accuse ẹni ẹlẹ́ni kó gba 50 billion naira. So kálẹ̀ tó fẹ́ sùn ẹ̀ sí kóòtù nísìnyí yóò béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló ń ti gbà ọjọ́ wo ló ń gbà ta ló gbé fóun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Well, Àkàndọ̀rà Awikonko Ọlọ́run yóò ṣàánú gbogbo wa ọ̀rọ̀ lẹ́tí gbọ́ ìwò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀gbà owó kankan lọ́wọ́ ẹnikẹ́ni o. Òòṣà ọmọ Adéyẹmọ kò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan ṣùgbọ́n nígbà tí Portable wá jáde síta gbayagbaya tó ní Ìgbòho òòṣà gbowó lọ́wọ́ àwọn náà ni Awikonko wá bọ́ síta gbàgbà pé Ìgbòho òòṣà ò gbowó ó sì ṣàwọn ìwádìí kan débi pé ọ̀rọ̀ tí Ìgbòho àti Portable jọ sọ òun náà lẹ gbọ́ tá a fi sójú wòran yín yìí ní Yorùbá Parapọ̀ TV bó bá ṣe ń lọ àwa kì í jákè tí yín ó di sí i mo ṣe ní ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ wá má gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò tó a ò ní rí jù báyìí lọ lábala bíi tá a wà yìí a ó tún pàdé láṣẹ Òdùmarè ìkànnì tí a wà yìí ó ní Yorùbá Parapọ̀ TV ẹ̀já share ẹ̀ ẹ̀já like ẹ̀já comment ẹ̀ báyìí ṣe ń comment àwa náà máa dá padà fún yín a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.